ìjọba ìdílé sí gbogbo wa la tinútẹ̀dọ̀ la fi yàn dá fún yín tinútẹ̀dọ̀ ogún ilé wa ní àwa ló kàn. mufti tẹ jẹ yẹn àwa la ní Sheikh Adam ló ní mufti yẹn ẹbí mi ló ní ayẹyẹ fún yín nìyà tí wọn bẹ kún kankan kò kún kankan lẹ́yìn wa àgbáyé pé ara wa ló ní alhamdulilayi rabbil alamin. bí kankan bá ti àwọn àṣẹ ní kí àwọn aládàáda kan wọn wá tí wọn bu wa. ìbẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ láyé sàìdún eléríire. ìbẹ̀ nínú àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ láyé tí wọ́n jẹ́ léríire. àpèbọn lẹ́gbà sí ìbéèrè. àwọn tó jẹ́ sí pé ìpín iṣẹ́ wọ́n ṣe é dáadáa. àwọn tó jẹ́ sí pé ìpín iṣẹ́ wọn ni wọ́n ṣe dáadáa. àpèbọn lẹ́gbà sí ìbéèrè. tó jẹ́ sí pé wọ́n ṣiṣẹ́ náà dáadáa. ومنهم شقي قانع. ومنهم شقي يبقى nínú wọn eléyìí ibú. Isi ń bẹ nínú wọn tí wọ́n jẹ́ lórí ikú. Ọmọ kan wà lọ́wọ́ ń pè ní Sẹ́yìndì Ṣìtù. Ṣèkíyù Ṣìtù. Bóyá òun ló kó àgbákò lọ bá mufti ni o, bóyá mufti ni àwọn náà pè é pé máa kó àgbákò rẹ̀ bọ̀ wá. Àgbákò tó dálẹ̀ òun ń lọ yìí. Bàbá Mojú Mọ́tẹ̀s, Mọ̀lánà, Aṣọ́ Habibullahi Adam Abdullahi, àmọ̀ wá bẹ̀. Bàbá sọ wípé láti 2022 ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Mọ́sán, wọ́n lè dákẹ́. Wọ́n dákẹ́ sára. Mọ̀ pé tí máa ń pààyàn jù láyé kéèyàn dákẹ́ sára ni. Ó lè pààyàn. Wọ́n á fi hàn àwọn nǹkan nínú àwọn tí wọ́n súnmọ́ wọn. Nǹkan báyìí ń dùn àwọn ń bà wọ́n jẹ́ nígbàtà èmi Justice Abdullahi Adam Abdullahi àti Al-Akh Sayyid Muhammad Bashir Adam àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtẹ̀léra wa ni. Níjọ́ náà kọ́ra àwọn ọmọ ẹ̀yà wa kan bẹ́ẹ̀ tẹ̀lé wa lójú ní ká má mú dání. Àwọn àlọ́ bàbá wọn ìgbà yìí bàbá mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí lálàáfíà. Àwọn àlọ́ wọn ní ilé. Nígbà tá a débẹ̀ tí wọ́n mẹ́nu bà ọ̀rọ̀ gbogbo wa sunkún. Gbogbo wa la kú sí ẹ̀kún lẹ́ẹ̀kan náà tá à ń sunkún. Kò sí bàtẹ́ ní sunkún. Ẹjọ́ kò sí ẹni tí ó gbọ́ ẹjọ́ yẹn tí ò ní rí bẹ́ẹ̀. Lódodo bàbá mufti àbáwa Suleiman Farouk oníkìjìbá lódodo ọmọ kéwù bàbá wa ni wọn ọmọ Markaz ni wọn. Wọ́n ṣe wáyé bí ọmọ Markaz yẹn. Ǹjẹ́ wọ́n comply pẹ̀lú rules and regulation al-ahkam wal-adat wal-shurut wal-qawanin tí máa compile mu'assasa kan papọ̀. Ìbéèrè ni o ìbéèrè tí mo kọ́ wá béèrè lọ́wọ́ gbogbo àwọn èèyàn torí ń jó ní àwọn èèyàn kan pè mí ní ọ̀sẹ̀ ẹ̀dá mi ò nínú àwẹ̀ ìtẹ̀rá ìyè àgbékọ̀lù. Kọ́lá ìyàwó mi gan ọlọ́run ló mọ̀ gbàdá mi ráyè sọ̀rọ̀
ẹ kọ́kọ́ béèrè lọ́wọ́ wọn pé ṣé wọ́n gba ìpè mọ́ríkà sí làwọn. ẹ béèrè lọ́wọ́ bàbá mú síbẹ̀ pé ṣé wọ́n gbà wípé mọ́ríkà sí làwọn. ọ̀tọ̀ ní kí ni àwọn sọ pé mọ́ríkà sí ni mí o. àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì béèrè tí ẹ bá béèrè lọ́wọ́ wọn àwọn tí wọ́n rán àwọn èèyàn sí mi tí wọ́n ń pè mí àwọn èèyàn pè mí ẹlòmíì ẹ̀yìn tó sun ẹkú kò yẹ kí n sọ̀rọ̀ yìí lórí kìíní àmọ́ màá sọ afáyà sàtà látàbẹ́kúta ìsun ẹkú tí ń wá ẹ wọ́n lọ́ọ̀hì ṣẹlẹ̀ bí àlùkùránì mo fi ọba tó ní àlùkùránì mo fi búra àwọn èèyàn tí wọ́n ń pè mí tí wọ́n ń wá ẹmu ẹkú láwọn àgbàlagbà ilé ìsọyẹ wọn tí wọ́n sun ẹkú yasataru yẹ ó sun ẹkú débi wípé ìmọ̀ bí ṣe mo ní ọ̀rẹ́ kan wọ́n ń pè ní Afa Ahmadu ọ̀rẹ́ Al-Qur'ani ń sun ẹkú ni àwọn kan náà pè mí ìmọ̀ wọn rí láyé ń jàjọ́ tó ní dé láyé ìmọ̀ wọn rí àwọn kan pè mí láti Canada àwọn kan pè mí láti America àwọn kan pèmí láti ìmọ̀ wọn rí wọ́n kọ̀nẹ́tì àwọn èèyàn mọ́ mi ẹni tí èmi ò bá jẹ́ ìrìnà lóhùn. kọ́nà bẹ́ẹ̀ mẹ́sẹ̀gì péjì wa àwọn ọmọ náà lórí péjì wa bẹ́ẹ̀ wọ́n lè rábà ní pé àwọn kan mẹ́sẹ̀gì wọ́n ní ẹgbẹ́ ìdílé kí ni fẹ́. ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ìdílé Sheikh Suleiman Farouk onídìjìbá. Ẹ̀ríra yín lójijì tẹ́ ẹ bá yẹ wọn kí o ṣe dáadáa tí ń bẹ lọ́dà ọ̀tọ́rìtì mùdírù mẹ́kàsí ẹ̀ ní ṣe tẹ́ ṣe. Ok, káwá ní ẹni problem pẹ̀lú mùdírù. Ẹni family náà lábẹ́ fi treat ẹ̀. Ẹni kan ní wa ẹni family wa very good. Ṣé ìyá lè bú bàbá tí ń? Táwọn dáwọ̀ orí tó dáwọ̀ orí tí ò dáńtẹ́ pẹ̀lú yín. Kéèyàn ṣe mistake ẹ̀yin yẹn sọ pé bẹ́ẹ̀ bá bú ọmọ àwọn ọmọ yín àbí yẹn bá ṣẹ̀ yín ó ṣe afẹ́ ẹ̀ ní foríjì. Àmì ẹ̀ lè bú àwọn ayé ní foríjì. Gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ à ń bọ̀ wá ọ̀rọ̀ tí ìyá ìjọ́tọ̀rọ̀ bá débẹ̀ á sọ. Gbogbo ìkíláàsì ní ẹ̀ma ní láti bá èèyàn ṣe ni mo fi bá bàbá Mufti ṣe. Ìjọ tí ń bá bàbá Mufti ṣe gbogbo àwọn èèyàn tí wọ́n kú nínú ẹbí mi gbogbo ìkíláàsì mo fi bá bàbá Mufti ṣe. Mo sì ṣe wáàsí fún wọn mo bá wọn sọ̀rọ̀ títí dè sí ni. Ramadan kù ọjọ́ mẹ́ta lẹ́sìn. Abẹ̀rẹ̀ Ramadan ní Monday of kini March 2024. Mo lọ ọ̀dọ̀ bàbá Mufti jọ Thursday wọ́n ní bàbá Mufti lọ kúndọ̀ nù. Mo tún padà lọ́jọ́ Friday. Ṣé bọ́lá ọ̀rọ̀ tí mo bá ń sọ? Ọ̀rọ̀ inú ilé ni mo bá ń sọ. Wípé ẹ má fèsì kankan fún bàbá mi ní Emeritus. Mo lè dáhùn ẹlẹ́rìí. Torí kí n tó wá sọ́dọ̀ yìí mo dágbére fáwọn èèyàn pé àìbá àmọ́ ọ̀dọ̀ Mufti nìyí lọ. Ní tí mo ti fẹ́ lọ sọ ń bẹ̀rẹ̀. Mo bá yín sọ̀rọ̀ àbí ìbá yín sọ̀rọ̀. Mo tún wá abẹ mo tún bí àwọn èèyàn mo tún bí wọn jẹ́lẹ̀ ní pé ẹ gbọ́dọ̀ fèsì kankan fún mùdírù. Mo lọ́wọ́ ẹ̀wọ̀n yín. Ẹ fèsì abẹ́ ẹ fèsì. Ọ̀rọ̀ ò tí ì yá. Èmi lè bá èèyàn ṣe pẹ̀lú méjì. Èmi kì í sì yí gbọ́ wọ́n ní wọ́n pé. Ìgbé ẹnìkan sọ kan
èmi ò ní mú ẹ lè mú yàn fún mi èmi ni máa mú fún ara mi. Ẹ lè sọ fún mi pé kò sí kódà kó jẹ́ ọmọ ìyá mi tájọ mú ọmú kan náà tó bá sọ fún mi bẹ́ẹ̀ ni yóò dá mi ò ní gbà pé ní gbàgbọ́ ó dìgbà tẹ́mi náà bá bá ẹni yẹn lò dèdè tí sọ̀rọ̀ tó bá wá tí bá wá rí ìṣàwá bí ìwẹ̀ ẹni náà lè bá yẹn jẹ́ fún mi. Àmọ́ ọ̀rọ̀ mufti ọwọ́ bàbá nìlú mẹ́tẹ̀sí lọ́wọ́ ọwọ́ bàbá ṣe kàdí ìlú àdà òun ló lórí gbogbo wa ẹni tí o bá yẹ tẹ̀lé mufti tí o bá tẹ̀lé ṣé Habib nínú ọmọ ṣe kàdá ọ̀rọ̀ wọn bí ala hadha al-haq mi ò sọ khilafu alẹ́ ní khilaf mashakil khilafiyya. Mashakil usrawiyya alẹ́ ní problem nínú family gbogbo family ló ní problem but lórí ọ̀rọ̀ Markaz dìgbà wọn bẹ̀rẹ̀ ìmọ̀ yìí dìgbà wọn yẹ máa pín ogun lọ́la máa pín ogun lé kìjìbá lé máa pín igun mi àbí ká ní ara yẹ àwọn ìjìnà lọ́lẹ́ yóò ara yẹ kìjìbá lé lẹ́ ilé agbógun wọn ti ilé bàbá mi ibi tí bàbá mi dákàlẹ̀ náà ń pè ní Markaz ẹni tó bá wà bẹ́ẹ̀ tó bá gbègbè sí pé kíbẹ̀ yẹn má bàjẹ́ ọgbẹ́ ẹni máa dúró tì kó àkójọ ojú ọkùn tí ó bẹ̀rẹ̀ lọ máa dúró tì o because n bá kú ọ̀run rẹ̀ mọ́ lọ ọ̀run iṣẹ́ dáadáa iṣẹ́ Ọlọ́run tí bàbá àtẹ̀mí ṣe mọ́ lọ yẹn amẹ́rẹ́ ìdàgbẹ́ kò sí kúlẹ̀ àwọn ọmọ. Àwọn fi ìkíláàsì bá yín lò èyí lè ń dáwọ́ fún wa ẹ̀ ń dáwọ́ rú. Abáyé. Inna alladhina amanu wa amilu salihati inna la nudhi'u ajra man ahsana amala. Èmi kéèlọ ni mo lè understand. Tí ayé ọ̀kan náà àwọn ikú àwọn tó bá jáde tó bá ń sọ díẹ̀ èmi ò ní bá mufti jà mi ò ní bú mufti èmi ò ní bá jà mi ò ní bú bọ̀tọ́rọ̀ bá délẹ̀ á pè àwọn tó ní làákàyè pẹ̀lú evidence ibi ṣé nǹkan báyìí dá ṣé nǹkan báyìí dá ṣé nǹkan báyìí dá mo ní bẹ́ẹ̀ tí mo lè kà sí lọ́rùn náà mo ní tí mo lè kà sí lọ́rùn tá a dákẹ́ ìgbẹ́ òkè àwa la pè pé a fẹ́ máa manage ara wa ẹ jẹ́ a manage ẹ wọ́n sọ pé wọ́n ń sàṣà àwọn Markaz sá ṣé ẹ̀mí wá dá síra wa yẹn ń ṣàṣàṣì náà Markaz ẹ bẹ́ẹ̀ kó wú kó tú. Ìbọn ló ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan ṣẹlẹ̀ tí ẹ máa bú àwọn ọmọ kéwú wọ́n máa bú ọmọ àbá wọn kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn láwàní láyé ẹ̀yin láwàní ẹ̀ ti dákẹ́ èyí tí ẹ̀yin adábí tẹ́ ẹ̀ lè gbà láyé ẹ̀ lè gbà àdàbí àtọ̀ ní kò sí ní tí ó kọ́dà kọ́ mọ̀ bàrádà kò ní kú àlájá àgbà kọ́dà kọ́ mọ̀ bàrádà kò ní ṣe wèrè kó sọ ní burúkú kọ́ lóun fẹ́ kú àlájá àgbà. Àwọn ọmọ Markaz sábà wá bẹ̀rẹ̀ sí bú wa ẹ máa wá sọ̀pọ̀ sí kò dá báyìí kò dá. أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار. Ọ̀rọ̀ tí gbà yẹn lẹ́kún kò ìṣòro èmi náà ṣé ni wá dùn ni. Ìjọba ìdílé sí gbogbo wa lá tinútẹ̀dọ̀ la fi yàn dá fún yín tinútẹ̀dọ̀ ogún ilé wa ní àwa lọ́kàn. Mufti jẹ́ yẹn àwọn la ní Sheikh Adam ló ní mufti yẹn ẹbí mi ló ní ayẹyẹ
fún yín nìyà tí ó dẹ̀ kún kankan kò kún kankan lẹ́yìn wa àgbáyé pé ara wa ló ní alhamdulillahi rabbil alamin. bí kankan bá jẹ́ àwọn àṣẹlẹ̀ ní kí àwọn ará dáadáa kan wọ́n wá tí wọ́n bu wa lórí kí ni. kí máa ká sí má bàjẹ́ èmi ò ní mufti èmi ò sì ní kébò sí mufti síta ẹni tó kébò sí mufti síta ló fi ké síta o wọ́n sì ti dá wọn lákẹ́ bàbá mùdúrù mẹ́rẹ́sì sọ̀rọ̀ pé Ìlọrin wọ́n máa ń lájà ní wọ́n ìparí ìjà kó ṣe bí náà nù. nǹkan kan wà sí àwọn Americans tó jásí wípé àmọ́ àsìkò ti tó kálọ̀ ọkọ̀ kálọ̀ mọ́. إن الذين آمنوا وعملوا الصالحات إنا لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا واضرب لهم مثلا رجلين جعلنا لأحدهما جنتين من أعناب وحفظناهما بنخل وجعلنا بينهما زرعا